àwọn afẹ̀míṣòfò tún ṣọṣẹ́ nípìnlẹ̀ niger, ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ni wọ́n jí gbé. Inú ìbẹ̀rùbojo ni àwọn èèyàn agbègbè Papiri nípìnlẹ̀ niger wà báyìí látàrí ìkọlù táwọn afẹ̀míṣòfò tó ṣe sí iléèwé St Mary tó jẹ́ ti ìjọ Catholic, tí wọ́n sì jí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ gbé lọ. Àmọ́ kò tí ì sẹ́ni tó lè sọ ní pàtó iye olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tó sábàbí ìṣẹ̀lẹ̀ náà. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbọ́, àwọn tí wọ́n kẹ́fù ìṣẹ̀lẹ̀ náà sọ wípé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní alẹ́ náà sì ni wọ́n fi àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ọ̀hún wọgbó lọ. Ọ̀kan lára àwọn olùdarí ìjọ St Mary Catholic Church ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, àmọ́ òun kò sí ní ipò láti sọ ohunkóhun báyìí. Ó ní ìjọ St Mary Catholic gangan yóò padà fèsì sí ọ̀rọ̀ ọ̀hún. Bákan náà ni wọ́n pe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Niger, SP Wasiu Abiodun, ẹni tó sọ fáwọn pé òun ò tí ì lè sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún báyìí, ṣùgbọ́n olùdarí ẹ̀ka ìṣẹ̀lẹ̀ abàmì níjọba ìbílẹ̀ Àgbàrá Ahmed Abdullahi Rofia fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní àwọn afẹ̀míṣòfò ọ̀hún ya bo agbègbè náà ní òru tọ́sídẹ̀ẹ́ mọ́jú ọjọ́ ẹtì Friday tí ṣe ọjọ́ 21 oṣù kọkànlá ọdún yìí. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kò tí ì sí àrídájú iye àwọn tí wọ́n kó lọ báyìí. Nínú àtẹ̀jáde kan tí ìjọba ìpínlẹ̀ Niger fi síta, tí akọ̀wé fún ìjọba Alhaji Abubakar Usman bu ọwọ́ lù, ni gómìnà ti sọ pé ìṣẹ̀lẹ̀ náà bani lọ́kàn jẹ́ gidigidi. Ó wáá fi dáwọn aráàlú lójú pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ń ṣiṣẹ́ lórí rẹ̀.